tí ò yé mi náà. àti tí ó pàdé lọ́hùn tẹ́nìkan ò mọ̀ àfi tó ń tọ̀hún bá débẹ̀. àti tí ó pàdé lọ́hùn tẹ́nìkan ò mọ̀ àfi tó tẹ́yìn bá débẹ̀. kò sí ròyìn tá a lè ròyìn sàárè. hasiba bá a ti kà á nínú tírà. hasiba bá a ti kà á nínú tírà fa. hasaba rẹ̀ hasiba. gẹ́gẹ́ bá a ṣe kà á nínú tírà. bá a ti kà á nínú tírà. èmi ń sọ fẹ́nìkan mo ní a lè fi ọ̀rọ̀ nínú tírà táwọn èèyàn ń sọ a lè fi jọ́ọ̀jì inú sàárè. ọ̀rọ̀ inú tíra táǹkà tẹ̀yìn àti ẹ̀rí ni a lè fi jọ́ọ̀jì inú sàárè. inú sàárè. inú sàárè. àwọn màláíkà kan jáde. àwọn màláíkà kan wá jáde. wọ́n wà ní máa rọ̀ búkà. máa kíní kan wọ́n máa kí ọ ní gbogbo ìgbà. káì kò sí ẹni tó lè mọ bí ó ti rí àfọ̀bá tó ní nìkan. àgbà kò ti ń bẹ nínú sàárè kò sẹ́ni tó mọ bí ó ti rí àfọ̀bá tó ní nìkan. ó ṣe é ṣe kó yẹ kí wọ́n ti bá ti kà nínú tíra ó ṣe é ṣe kó le jù bẹ́ẹ̀ lọ. ó ṣe é ṣe kó le jù bẹ́ẹ̀ lọ. ó ṣe é ṣe kó le jù bẹ́ẹ̀ lọ. ó ṣe é ṣe kó le jù bẹ́ẹ̀ lọ. ó ṣe é ṣe kí tíra ó fúyẹ́ rẹ̀ fún wa. ó ṣe é ṣe kí tíra ó fúyẹ́ fún wa. àmọ́ n tó dá wa lójú ni wípé àtẹni ó ṣe dáadáa láyé kó tó kú mẹ́ àtẹni ó ṣàì dáa láyé kó tó kú mẹ́ sàárè kan yìí náà ni wọ́n jọ ń lọ. àtẹni ó ṣe dáadáa láyé àtẹni tó ṣàì dáa inú sàárè kan náà lọ. ǹjẹ́ special yẹ kan bẹ fún èèyàn rẹ̀. ṣé special sàárè bẹ fún èèyàn rẹ̀ kò sí. kọ́dà èèyàn rẹ̀ lè má rí bí ire sùn kọjá pé rí àtàn wọn ò sí sí wọn sì wá wọn wá bí ọdá fún èèyàn bú tí wọn tó fi èsì síbẹ̀. wọn tó ṣe tí ó da èèyàn bú sí ní lọ́dọ̀. èèyàn bú sí ni wọn sì tó ṣe tí ó da ẹni ó sì jẹ́ èèyàn rẹ̀ ó lè jẹ́ rí àtàn lẹ́kùnlé ni wọ́n kàn rárá gbé síbẹ̀. wọ́n ti sílẹ̀ kùlé bí ẹ lè sí tẹ èèyàn rí sí. kò àdáyàtọ̀ sàárè èèyàn rẹ̀ mà sí sàárè èèyàn bú. sàárè èèyàn rẹ̀ àti sàárè èèyàn bú àdámà. àdáyàtọ̀ ẹ̀ mà. àdáyàtọ̀ rẹ̀ mà. ẹnu yàtọ̀ tó wà ń bẹ̀. ẹnu yàtọ̀ tó wà ń bẹ̀. òun náà lè yí tá ànábì wí. òun lè yí tá ànábì wa Muhammad wí fún wa. ànábì ẹ wá jókòó báyìí Imam Kanda. Okay ya. Okay, anabi wa Muhammad. Anabi ni idifanu mautakum. Wasata qaumin mu'minin. Anabi ni esi àwọn òkú yín sáàrin àwọn mu'minin re. Fa innal mayyita yata'adha bi jari su'i. Torí òkú tí ń bẹ nínú sàréè, òun ló máa feel nira pẹ̀lú kesin ti eléri. Kama tatahazzal ahya'u bi jari su'i. Gẹ́gẹ́ bí ẹni tí ń bẹ láyé ló ṣe máa feel nira ó bá kọ́lé ti eléri gbéyàn. Bẹ́ẹ̀ ló kun ó máa feel nira tí bá ń bẹ nínú sàréè pẹ̀lú ẹni tí mu gbó. Aro ma ní tẹ́ bá sin tẹni tí ò da. Èyí làwọn kan rí tó fi wípé àwọn onígbòkú àwọn lọ́tẹ̀. èyí wọn làwọn kan tẹ́mi ní pẹ̀lú eléyà ní gbogbo wa lọ́tẹ̀ o. torí ìtẹ́ mọ̀lítàkọ̀lẹ̀ àjìnàs. gbogbo ọ̀nà èèyàn ní bẹ́ńtẹ́. ní amúgbó ó sì ná amúpàyà apààyàn gbogbo wọn ìtẹ́ náà wọ́n rọ wọn sí làwọn fi ń wípé àwọn onígbèta àwọn lọ́tẹ̀ torí àdìsí tó ní ká sin òkú wa sáàrin àwọn èèyàn rí. ká sin òkú wa sáàrin àwọn èèyàn rí. òun la gbogbo àwọn òkú táwọn bàbá ń sin sẹ́ńkùn lé ń jọ wọn àná èèyàn rí gbogbo wọn. èèyàn rí gbogbo àwọn àgbàlagbà ni. èèyàn rẹ èyí tó bá ti jẹ́ èèyàn bú ẹ̀ táwọn àfọ ni àníṣekú ẹ̀. wọ́n pa àwọn àfáwọn láwọn ọ̀dáhùn. wọ́n pe àwọn àfáwọn láwọn ọ̀dáhùn. tọ́ba ti máa pé èèyàn bú ni. tọ́ba ti máa pé èèyàn bú ni. inú sàárè wa lágbá. inú sàárè wa lágbá. ó wá dàbí ìgbà táwọn tí ń lọ bẹ̀ torí pa àmà gbọ́ kí wọ́n máa kíbò sí ìnira báwọn tára bá ní lọ́hùn torí pa àgbọ̀hùn wọn ó dàbí ìgbà tó já pé bí wọ́n lọ níbi ọ̀rọ̀ ni. ó wá dà bí ìgbà tó já sí pé bí wọ́n lọ níbi tó rọrùn nígbà tá a máa gbọ́ yìí kíbò sí ìnira wọn. bàbá ti wá gbọ́ pé mi bọ́ lára ẹnìkan. bẹ́ẹ̀ ni bá ti wá bọ́ lára ẹnìkan tá a gbọ́. ẹkún ẹ̀mí tó bọ́ nìkan la máa ń sun àyè sunkún bí ti ń lọ. ẹkún ẹ̀mí tó bọ́ nìkan la máa ń sun àní sunkún bí ti ń lọ àti tí ń lè pàdé. bàbá ti sunkún ẹ̀mí tó bọ́ yá ó sì kú lára wa ìjọ kìíní ìjọ kejì ìjọ kẹta ó ti tán nù a tún máa bá yé mi lọ ó sì yẹ ká máa bá a sunkún ojoojúmọ́ bí ọ wà ní. bóyá máa bá a sunkún ojoojúmọ́ pé kí ni lè pàdé kí ni lè ṣẹlẹ̀ sínú. kí ni ṣẹlẹ̀ sí bí ọ wà o ti ba bal yahizu min al-akhirah kama ya idhal kuffaru min adhhab al-qubur. àbáwọn èèyàn ti yí ẹ̀yìn wọ́n ti yí ọkà tẹ̀mí àtàrà kúrò níbi ẹni bá ti kú ó ti lọ náà nù. imam àwọn baba wa khalifa. àwọn baba khalifa ọlọ́jà àdìwọ́ pẹ́. bí àwọ̀ bá tiẹ̀ dọ́dọ̀ yín wá kí. báwo bá dọ́dọ̀ yín wá kí. olólùfẹ́ wa ti ń jọmọ ìyá mi. ọmọ ìyá tiwa tí ń jẹ́ olólùfẹ́ tiwa lọ́tọ̀. tí ó jásí pé Sheikh Yahya ni ìyá wa ni bàbá wa. tó jẹ́ pé Sheikh Yahya ni ìyá wa ni bàbá wa. òun sì là fà wa. òun sì là fà wa. àwọn náà ni wọ́n sọ wá da lásìkò. àwọn ni wọ́n sọ wá da lásìkò. Babalágége sọ wá da lásìkò. Babalágége sọ wá da lásìkò. ìfẹ́ àfa wa sọ wá da lásìkò. ìfẹ́ àfa wa sọ wá da lásìkò. ni Ọlọ́run wa fi rú èyí kan. Ọlọ́run wa fi rú eléyìí kan. tó sì fi ti ń jẹ́ zalzal. ló sì fi ti ń jẹ́ ìdágìrì. ìdágìrì kan ò ju eléyìí lọ. ìdágìrì kan ò ju eléyìí lọ. torí wípé nínú egbò ọkàn. nínú egbò ọkàn. gbàdé ń ṣàdúrà fún wa lánàá bí halkọ dáadé. mo ní egbò kan tí kì í san ni. wàá fà ní egbò kan tí kì í san ni. o sí o mẹ báyìí tọ òun kan àwọn àti ẹ náà ni. àwọn àtàlùfáà yà kẹ́kẹ́ ni. wọ́n sọ pé òun gbé ẹwà bọ̀ wá fún un wọ́n á tẹ̀lé mi lóde. ní wọ́n sọ pé òun tẹ̀lé àdìfáà lọ́ọ́ fi kán ni wọ́n tó pera wọn lọ́jọ́ yóò mẹ́ta kàmí sinmi. tọ ẹ dùn ká so ẹ wá wo nǹkan bá ní. ẹ wá wo nǹkan bá ní. ẹ wo ntọ́lọ̀ ń wá sí. ẹ wo ntọ́lọ̀ ń wá sí lára. ẹ̀yin lọ dánwò. ẹ̀yin lọ́lọ́run dánwò. àmọ́ kò dán yín tán. àmọ́ kò dán yín tán o. torí pé ó ṣe ìmánì kù lára yín. torí pé Ọlọ́run ṣe ìmánì kù lára yín. Imamu Kanda. Imamu Kanda. Ọlọ́run ṣe ìmánì kù lára yín. Ọlọ́run ṣe ìmánì kù lára yín. àṣìbà nasu an yutiraku an yakulu amanna wa hum la yuftanun. n bọ́lá fi tiwa sí. bọ́lá fi tiwa sí tala fi tiwa sí. tá a ní rí dàmú. tá a ní rí dàmú. ìdààmú lẹ rí lọ́dún yìí. ìdààmú lẹ rí lọ́dún yìí. fìtínà lẹ rí lọ́dún yìí. fìtínà lẹ rí lọ́dún yìí. wàhálà lẹ rí lọ́dún yìí. ìbànújẹ́ ńláńlá lẹ rí lọ́dún yìí. wọ́n wá ní kì í jẹ́ bànújẹ́ fáwọn ẹni Ọlọ́run. wọ́n wá ní kì í jẹ́ bànújẹ́ fáwọn ẹni Ọlọ́run. àdáwò ni máa jẹ́ fún wa. àdáwò ni máa jẹ́ fún wa. iná ni máa jẹ́ fún wa. òun ni máa jẹ́ fáwọn ẹni Ọlọ́run. walaqad fatanna alladhina min qablihim
adamu wọn àti dààmú àwọn tó ṣáájú yín àmọ́ kò jẹ́ dààmú fún wọn àmọ́ kò jẹ́ dààmú fún wala ya'lamanna Allahu alladhina sadaqu abẹ́mọ̀ àwọn ẹni tiwa gan àbẹ́mọ̀ àwọn ẹni tiwa gan wala ya'lamanna al-kadhibin abẹ́mọ̀ àwọn òpùrọ́ àṣìyẹ́mọ̀ àwọn òpùrọ́ bá a ti bá yín bá a ti bá yín ó jẹ́ àmà wípé ìmánì yín ó sọ́rọ́ngì ó jẹ́ àmà wípé ìmánì yín ó sọ́rọ́ngì ọlọ́run kọ́ mọ́sá tún mú ìmánì náà nípa sí ọlọ́run mú ìmánì náà nípa sí ọlọ́run mú ìmánì náà nípa sí bírù nǹkan báyìí bá báwọn ẹni ọlọ́run baba Sheikh Adam níjọ́ tí baba Sheikh Abdulrahman Sakama kú ẹ̀gbọ́n Sheikh Abdullahi Sakama ọlọ́run kọ́kẹ́ gbogbo wọn wọn ní baba Sheikh Adam jòkó nígbà àwọn adébẹ̀ bí wọ́n jòkó sí baba òróró sọ baba orí kankan ọmọ akéwu wọn ni o kì í sọ ọmọ bíbí o àmọ́ ọmọ akéwu tí ó jiná tá a fa àfi ṣe fáàrí ni pẹ̀tọ́ bá ní mẹ́sò rẹ wá tọ́ba nawọ́ sí Abdulrahman Sakama àwọn èèyàn mọ̀ pé eléyìí èso ọwọ́ abọ́lọ́wọ́ wọn baba wa jòkó àwọn àfa tó ń lé kí ajé adama ó ṣe sùúrù adama ní ẹsẹ̀ wá sí fún mi baba ní ẹmantí wìmọ̀ ẹsẹ̀ wá sí fún mi baba náà nídìí kún ṣe wá sí fáwọn níjọ náà láàfi ṣe wá sí fún alifa wa àgbà Imam Kanda àyè ṣe wá sí baba wa àtàwọn baba wa tọ́jẹ́ pé ẹ̀yin lẹ bí wa ẹ̀yin lẹ bí ọmọ yìí ẹ̀yin lẹ bí gbogbo wa náà ẹ̀rí mufti wa aládìbárì Allahu akbar Allahu akbar Allahu akbar tọ́ ọlọ́run mú yín dúró ọlọ́run mú yín dúró ọlọ́run mú yín dúró ọlọ́run mú yín dúró inú àwọn bọ́lúwà sí wa ni Allahu akbar ọlọ́run san ilẹ̀ san ìyá ọlọ́run san ilẹ̀ san rí tẹ́ wá rí bó ti wá rí yìí wá sí kanáà láti fún yín ọ̀kan Imamu Ali òun lọ ṣe wá sí fẹ́nìkan ìjọ tí ọmọ rẹ̀ kú bẹ́ẹ̀ ó ní sọ́bùrà wa alaikum salam ó ní sọ́bùrà ni ó ní lágbájá ṣe sùúrù o ó ní ṣe sùúrù ó ní ń zọbárta tó bá ṣe sùúrù o jàrá alayka al-qadaru ìtọ́lọ́hun ni ó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ẹ wá yà pé wọn kò ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ bọ́bá lè mú mara ntí ó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ o àmọ́ wa anta majuru àmọ́ lọ́wọ́ san ọlẹ́sàn lérí sọ́bùrù rẹ̀ lérí sùúrù rẹ̀ wa in jasa'ata jara alayka al-qadar ntí ó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ wa anta masuru ọ̀tọ̀ wa dẹ́n tí ó dẹ́sẹ̀ lọ́dọ̀ Ọlọ́run wa n tó kùtà sọ fún yín náà tó kùtà sọ náà bẹ́ẹ̀ bá ṣe sùúrù ọlọ́wọ́ san yín lẹ́san in zabartum jara alaykum al-qadar wa antum ma'jurun ọlọ́wọ́ san yín lẹ́san bẹ́ẹ̀ ṣe sùúrù wa in jasa'tum jara alaykum al-qadar wa antum masurun ama wa padà síbi ahasiba nadu ayutira kuta wile kan yẹn a sì padà síbi èyí tí ń wí pé aya tí iza asabahum musiba iza asabatahum musiba qalu inna lillahi aman to ko sadi ke baba sir sabirin àwọn sùúrù àwọn ni wọ́n ní daraja lọ́dọ̀ Ọlọ́run daraja asabiri ojú ti almuttaqin alawliya gbogbo darajati ni daraja sabirin na ju gbogbo wọn lọ daraja ẹni bá ní sùúrù tó lagun mara le pàdánwò daraja rẹ̀ le tóbi púpọ̀ torí bí yẹn bá wà ní daraja muttaqin tí ń bẹ̀rù Ọlọ́run tádánwò bá dé àwa ìdágìrì ọba yóò fẹ́ sísọ bẹ́ẹ̀ pé tẹ́kùwà rẹ̀ tí ó níhun yóò sì fẹ́ tún pọ́ǹtì yóò tún fẹ́ dínkù mẹ́. yóò fẹ́ dínkù díẹ̀. abábẹ́yẹn bá lè ní àmúmara. abábẹ́yẹn bá lè ní sùúrù. istibar àmúmara. púpọ̀. àtẹ̀mára. kó dé kálọ́lọ́ ló mu wa. kẹ́ni tí nǹkan dé bá ó tún máa ṣe wá sí fáwọn tí wọ́n ń kí. tá a sì bá bẹ́ẹ̀. Ọlọ́run fún wa ní àyè kan lọ́tọ̀. wọ́n sì láyè lálùkìyámà. wípé àwọn sùúrù. èmi Ọlọ́run fẹ́ rí wọn. àwọn tí mo fi àdánwò kàn láyé tí wọ́n sì ní sùúrù. Ọlọ́run sàfihàn sínú wọn Ọlọ́run sàfihàn sínú wọn Ọlọ́run sàfihàn sínú wọn alibarikola àwọn ẹni Ọlọ́run ọlá Muhammad rasulullah wa wọlá yìí àdàdí ìgbà tẹ́ ti wí kẹ́límà la ilaha illallah láyé wọlá yonka tẹ́ ti wí Muhammad rasulullah wọlá yonka wá sí tẹ́ ti ṣe láyé wọlá yonka ó kọ́ Ọlọ́run tó ti tẹnu yín dàbí wọlá yonka ayé alukura ni tẹ́ ti ké ládàárẹ̀ ọlọ́mọba alfa wa Yahya alfa kanu ọlọ́mọsa mọba ọlọmọsà mọba wọlá ayé gbogbo iṣẹ́ tó ń náà ti ṣe dáadáa ọlọmọsà mọba alibarikola àwọn ènìyàn a ṣe kul huwa Allahu mẹ́ta ọlọmọsà múládà rẹ bá bisimilahi rahman rahim kul huwa Allahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan bisimilahi rahman rahim kul huwa Allahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad bisimilahi rahman rahim kul huwa Allahu ahad Allahu samad. ogun ẹ̀yin baba wa mo fi àwọn tó sẹ́yìn lẹ̀ mo fi ẹ̀dàkùn fún wúlẹ̀ ẹ̀dàkùn
mo fi àwọn baba wa khalifa àwọn baba wa gba khalifa àti gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ ńbẹ nulẹ̀ mo fi yín tọrọ lọ́dọ̀ Ọlọ́run bala mo fi yín tọrọ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ó ṣe sùúrù kó dákun Olúwa kó dákun kó ṣe sùúrù Ọlọ́run ó ṣe sùúrù Ọlọ́run kó dákun sí kó tún ṣe sùúrù Ọlọ́run ó ṣe sùúrù kó dákun Ọlọ́run kó ṣe dákun tún ṣe sùúrù fún wa kó tún dákun sí Ọlọ́run tún dákun sí kó dákun nígbà ẹgbẹ̀rún Ọlọ́run dákun nígbà ẹgbẹ̀rún kó ṣe sùúrù nígbà ẹgbẹ̀rún Ọlọ́run ṣe sùúrù fún wa nígbà ẹgbẹ̀rún òun náà ló ní tá a bá bẹ̀ òun máa dáhùn òun lẹ́ni tá a bá bẹ̀ mí máa dá yín lóhùn máa dáhùn ìdáhùn tí dáhùn fáwọn ẹni rẹ̀ àfi ahọ́n gbogbo yín tọrọ fún àlùfáà wa ìmáàmù Kanda afọláyín bẹ lọ́hùn fún wa Ọlọ́run dákun ọ̀kan nínú ògo tí Ọlọ́run fún yín ni ọ̀kan nínú ògo tọ́lọ́run fún wa ní ọlẹ́wà yìí ni ọ̀kan lọ́bọ̀ yìí àwọn tí ń júwe yín rè àwọn tí ń júwe inú ilé yìí rè ìtumẹ̀ ló gbé àwádé yà yìí bí ó bá sì ti Ìmáàmù Kanda inú ká má máa pé nǹkan kan ṣẹlẹ̀ yà yìí kárin ẹ̀tọ́ ṣẹlẹ̀ ń bomi ìta mọ̀ mo dé yà yín nísìn níbẹ̀ nísìn ọmọ obìnrin kan kí mi ni wọ́n ń pè mọ́ pẹ̀lẹ́ ti lágbájá wọ́n ní bí àfa pẹ̀lẹ́ ti lágbájá mo tún wá kí n tó wá rántí ẹni ọpẹ́ mo ní fani jẹ́ báwọn ọ ẹsẹ̀ wá júwe mo ní olóò ti kú olóò ti wọn kọ́dọ̀ tó oṣù mẹ́fà nísìn ọkọ̀ dákọ̀ rẹ̀ kọ́kọ́ rántí ẹ̀ mọ́ náà ọ wá pẹ́ tí mo ẹsẹ̀ sẹ́ǹsì padà mo ẹsẹ̀ wá ń dárò rẹ̀ pé káì ẹ̀wọ̀n kan nígbà tí ò ní sílísílà tí ó fi hàn mí pé nǹkan báyìí sílísílà tí ó fi hàn pé lágbájá nǹkan báyìí máa ṣẹlẹ̀ sí. ẹni ọba wa tóbi. láyé bí nǹkan bá bá. nǹkan àwọn owó sí kọ́dà bí nǹkan kékeré bá bá nǹkan àwọn tóbi. kọ́dà bí nǹkan kékeré bá bá yóò sì fẹ́ gbilẹ̀ kan náà. kátó wá pé kí nǹkan tó tóbi ó tún wá bá ẹni tó tóbi ẹwọ bí ó ti rí. kátó wá pé kí nǹkan tó tóbi ó tún wá ṣẹlẹ̀ sẹ́ni tó tóbi ẹwọ bí ó ti rí. kọ́lọ̀ nǹkan wá wọlé Ànábì Muhammad. kọ́ bá wa mú Ìmáàmù Kanda kọ́ bá wa bisọ́ rẹ̀ sọ wọn. ó jẹ́ mi yín ogún. atọ́ rẹ̀ fúnra wa náà. wọ́n á fà láfíà jọba rẹ̀. kọ́ máa wá dá owó àsìkí. Ọlọ́run dá owó àsìkí. ikú afá Yahaya yìí. má jẹ́ ó da ìrìn àjò rúmọ́ yọ́wọ́. má jẹ́ ó da ìrìn àjò rúmọ́ yọ́wọ́. alibarikọla àwọn ẹni Ọlọ́run. ọba tí fún ní sùúrù ṣe. ó yọ̀ǹda sùúrù fún yín. gbogbo tí wọ́n dálẹ̀. bá a fa náà dálẹ̀. ó dùn àmójútó yín. Ọlọ́run sábà yín gbé gbogbo ẹ̀. alibarikọla àwọn ẹni Ọlọ́run. ọlá Muhammadu Rasulullah. àti baba mufti. àtifa ọlọmọsà ṣe bẹ fẹ yín náà ọlọmọsà ṣe bẹ fẹ yín náà àti gbogbo ẹ̀yin baba wa ọlọmọsà ṣe bẹ fẹ yín náà fún Ìmáàmù Kanda àkọjá kun àti lìlá bí ọlọmọsà bá wa dájọ fún yín bí tíírí fáwọn ẹni rẹ ọlọmọ jórí bẹ fún yín bisimilahi rahman rahim lakọjá akun rasul mina àṣeyísùn alẹ ìmà àrísùn alẹ fàyín táwa láwa kúrẹ àtúnyàlá la ilaha illa huwa alẹ táwa kan ọwọ́ rọ̀bùlá àṣìláṣì bisimilahi rahman rahim lìhílá bí kúrẹ́ inú ilé ọlọ́mọjọ́ bàjẹ́ ọlọ́mọjọ́ dàrú àwọn àgbàlagbà ti lò Allah 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 ọlọ́mọsáwọ́ ẹ wá jù gbẹ́dàkù wọ́n ni wọ́n kọ́ ma ń kéwú tán ọlọ́kọ́ ma wọ́n sì kálá sáré tán iná ní títán dé ọlọ́wọ́lá yíò náà ọlọ́mọsá musara ládàtàrà bá mọ́sá musara tàdúwà bá wọn mọ́sá musara tàdúwà bá wọn albarkola àwọn ẹni ọlọ́wọ́ ọlá Muhammadu Rasulullah ọlá sallallahu alaihi wasallam ọlá sallallahu alaihi wasallam ọlá sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni kọ́lọ́wọ́ ṣe bẹ́ẹ̀ ni kọ́lọ́wọ́ ṣe bẹ́ẹ̀ ni Ọlọ́run kó fi sínú àwọn budala àwọn yín Ànábì ti júwe wọn fún wa nípa àwọn budala la yadkhuluna aljanna bi kasrati salat kìí ṣe wọ́n kírun púpọ̀ ní oṣù ọ̀dọ̀ àdìjẹ́ náà wala siyam wọ́n gbàwẹ̀ púpọ̀ kọ́ ní oṣù ọ̀dọ̀ àdìjẹ́ náà wọ́n kírun wọ́n gbàwẹ̀ o àmọ́ kìí ṣe yín gan ni wọ́n fi wà àdìjẹ́ náà irun wọn àtàwẹ̀ wọn wọ́n padà fi yín ṣàánú àwọn èèyàn ni Ànábì kí ni wọ́n gbé wọn wà àdìjẹ́ náà ó ní bisalamati sọ́dìrì wa sakhawati nafsi àti ẹ̀mí tó lè fi tọrẹ wọ́n fẹ̀mí wọn tọrẹ fọ́lọ́run wọ́n sì ní ọkàn tó lálàáfíà kí ọkàn tí ó dọ̀tí rárá irú ẹ̀rọ Ọlọ́run fún àfáyà àyà yìí ọkàn rẹ̀ lálàáfíà ó sì fi ẹ̀mí rẹ̀ ṣe sacrifice fún sí Ọlọ́run ọlọ́mọsá mú ládàá rẹ̀ báwọn ọlọ́wọ́ ẹni Ọlọ́run ẹni ìlú ẹlẹ́ Allahu akbar Allahu akbar bàbá wa Ọlọ́run jẹ́ àríyìn pẹ́ Ọlọ́run ní Muhammad Ọlọ́run sí Ọlọ́run táwọn náà tún gbé lọ́wọ́ wọ́n nílùú ẹlẹ́pẹ́ àbí ní Kòròdú ókè ìlú ẹgbẹ́ ẹlẹ́pẹ́
Allahu akbar ní Kòròdú wọ́n ní ok àwọn bàbá lọ́kọ́ bẹ̀rẹ̀ àbí káwọn tó wá gbà fún wọn eléyìí tí ẹ̀yin gangan ní ẹ ṣe jihad gbogbo ẹni tí ń pèpè jihad láyé ní ń gba owó irọ́ nípa àyè ṣe jihad àmàlẹ́ gbowó rẹ̀ àyè ṣe jihad ibi tí ilẹ̀ ti dẹ̀ tọ́kọ̀ wá gbowó lọ́wọ́ àwọn èèyàn àyè gbowó jihad ibi tí ilẹ̀ ti dẹ̀ ẹ̀mí lè yẹn máa jùlẹ̀ fún jihad ẹ̀mí lè yẹn máa fi ilẹ̀ fọlọ́run fún jihad ebi lè yẹn sì máa fi ṣe gbogbo àwọn sàábé wo gasuwa Tabuk ma'arakatu Tabuk wo fitina àwọn jésù rẹ̀ ni wọ́n jésù rẹ̀ usra àwọn ọmọ ogun tí ìnira ni wọ́n fi ara ni ànábì àtàwọn sàábé débi wípé wọn ò rí nǹkan jẹ mọ́ wọ́n sì ń pa rànkúnmí àwọn omi tí ń bẹ nù rànkúnmí wọ́n sì mú ibi tára ni wọ́n dé àwọn tí wọ́n ṣe jihadu àwọn ṣe jihadu ní sí à ń kọ́lé àwọn ṣe jihadu ara mọ́tò àwọn ṣe jihadu à ń lo agbádá à ń ṣiṣẹ́ lágbádá à sì ń kíbò sí súnà à ń pariwo súnà à ń pariwo jihad àwọn là ń ṣe jihad àwọn là ń ṣe jihad à sì ń kọ́lé ìwé à ń pòrí ìwé ẹni tí ń ṣe jihad kí ló dé tá a bá ń lo èbó kí ló lè ṣe ẹni tí ń ṣe jihad kí ló lè ṣe ń lu èbó ẹ wà àwọn tí ń ṣe jihad rè ìlú tí ó jẹ́ pé kèfèrí ló dominate bẹ̀ tí wọ́n yẹn fẹ́ gbọ́ Allahu akbar ẹ̀yin wá sọ bẹ̀ dibi tí wọ́n ń ṣe Allahu akbar mọ́sálásí ńlá wà ń bẹ̀ inú àwọn almujahidi inú ẹlẹ́wà fi darajati siddiqin wa shuhada wa salihin wa hasuna ulaika rafiqa àníwò lẹ́yìn wà ẹ̀yin gan ló yẹ ká máa pè ní mujahidu di ẹ̀yin jagunjagun ẹ̀sìn nù ni ntí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọ́n fi déwájú Ọlọ́run tí ò ní bá sẹ́kẹ̀ kan lọ́wọ́ rẹ̀ nígbà tí àwọn àyè bá tún wá di kèfèrí lójú àwọn kan ẹni tó lè kojú kèfèrí tó fi pa iná ẹbọ rẹ̀ tó wá fi súnà anábìrin lẹ́m̀bẹ̀ tẹ́ tó wá pé ó ń tọ̀ ń kèfèrí tẹ́ ma pé kí ní ń jọ bí ìgbà tí láàká yìí yẹn fẹ́ yíwọ́ ìgbà tí láàká yìí ọ̀lálàáfíà dáadáa èyàn ṣe wàhálà ọpá kèfèrí jà ọbẹ̀ bọjà ọwá paná ẹbọ yẹn ọwá gbé mọ́sálásí síbẹ̀ kọ́dà kí ọmọ mọ̀ kéwú tó nǹkan ó wúlò jù wọ́tọ̀ mẹgbẹ̀rún kéwú tó rí nǹkan kan fi ṣe lọ gbogbo àwọn bàbá tí wọ́n wé àwọn kèfèrí hùn ọ̀pọ̀ wọn gẹ́rìlì magalubi ni wọ́n pè magidu la wọ́n pè ní sinna àṣírí ẹnìkan ò sí tara wa wẹ̀ sí Islam kí láǹfààní magadu tiwa kí láǹfààní kí láǹfààní ẹ̀ wa iyyaka nasta'in kí láǹfààní ẹ̀ àwọn tó ń pè iyyaka na'budu wa iyyaka nasta'in àwọn yẹn sì ń tara wọn wẹ̀ àwọn yẹn sì ń wọnú Islam látara wọn wọ́n sì ọba dé yàyín wa wẹ̀ wọ́n bàbá kan lọ́nà oko báyìí lọ́nà oko máa ń da látàbá lọ báyìí bàbá náà ẹjọ́ tí a pàdé ń bi ẹ̀mí lọ́wọ́ àti kan wá pàdé bàbá wọn ti wá wẹ̀ sí Islam oníṣàngó ni wọ́n wá dákọ̀ àfa àtọ́wẹ̀ wọn nílọrin oníkàì oníjọ́ wọn kọ́ wọnú ilé wọn tóun olóhùn fún rẹ lòun fẹ́ wẹ̀ ọlọ́fà náà máa wá sí wáàsí rẹ̀ wá kó sí wọn la ìbẹ̀rù Ọlọ́run sọ̀kalẹ̀ wọn ni àwọn àfáì òun fẹ́ wẹ̀ òun sì lólórí Ṣàngó gbogbo àwọn Ṣàngó yòókù wá ń bínú èmi dé ń gbà tí wọ́n wẹ̀ ìtàn ìjẹ́ kó pe Allahu akibaru ó ti bá wọn Allah iná sì jáde lẹ́nu rẹ̀ iná níbi tí kínú ti rẹ̀ ló sáré wọ́n pe Allah iná sì jáde lẹ́nu rẹ̀ lọ́wọ́ ní káì ó ní kún fún wọn láyé ìjọ méje kó wọn fi pa gbogbo oró ni pé ìpayọ apagboro ni inú ilé tí wọ́n kó gbogbo nǹkan rẹ̀ sí àwọn àfáàfẹ́ wọ̀bẹ̀ ní káì ọlẹ́ ẹgbọ́dọ̀ wọ̀bẹ̀ bí yàn bá wọ̀bẹ̀ kò ní jáde ibi ọ̀pàdé sí náà olóhun ní rí mọ́ olóhun náà lẹ́jú wọn wọ nǹkan wọn ibọn olóhun ó ṣe ọwọ́ wọ nǹkan rẹ̀ wọ́n ń ba agbára nìjẹ́ ọwọ́ ń kó gbogbo ẹ jáde fún wa báyìí ọwọ́ ni kí wọ́n dáná sun gbogbo ẹ̀ ó ti wá di mùsùlùmí nìsín gbogbo àwọn ọmọdé yìí ti kéwù àwọn àfáà tí wọ́n ṣe yìí ó ti bá wọn Suratul Fatiha náà ni wọ́n fi ṣe gbogbo wọn mọ náà wù wọn mọ sọdún wọn mọ balaga wọn hadisi ẹnu díẹ̀ ní bẹlẹri wọn àti ma kéwù bí ìgbà tí àmọ́ wàláhì kò síbẹ̀ lọ́wọ́ a sì rí sẹ́sẹ́ àti sálàfì ẹ̀ lérí àfi mùsùlùmí tí wọ́n bá tún di kèfèrí àwọn abẹ́yìn dúpẹ́ inú àwọn mutasabikina lẹ́yìn wà inú àwọn mutakadimina lẹ́yìn wà asáàrù wọn lẹ́yìn tọ̀ lẹ́fi rí bí lọ lè dúó láàyè tó lé àyè tó lágbára níbẹ̀ ni tí ìbá ṣe pé Ọlọ́run bá kún yẹn ó sì rán yẹn bọ́lọ̀wọ̀n ọba rán yín wàláhì ẹ̀ nírí ṣe wọ́n fẹ́ ṣe kò nírí ṣe àbí tọ́lọ̀n bá rán yẹn ọlọ́mọsà máa kún yín bẹ̀ ọlọ́mọsà máa kún yín bẹ̀ ọlọ́nkọ́ máa kún yín bẹ̀ ó jẹ́ kí àwọn ọmọ kí wọ́pọ̀ ọwájẹ́ ìsìlámù ọlá làáfíà orúkọ yóò sì ní parẹ́ àlùbáríkọ̀ láàwẹ̀ ni Ọlọ́run iná tẹ́ iná ká
baba tó sẹ́nu lélẹ̀ àwọn tó sẹ́ wálẹ̀ àtàwọn tí wọ́n ti lọ baba Muhammadu Nuh àtàwọn tó ti lọ ọlọ́mọsá baba kẹ́ gbogbo bisimilahi kul huwallah. Naam. Baba yìí Allahu akbar tọ ọ̀dọ̀ akírísẹ làwọn wà tí o tún fi wéma díẹ̀ àwọn anakí alẹ tẹ yín wọn ma wọ ní tó nǹkan àwọn tẹ̀rọ àwọn baba yìí tí wọn ló lé jù wàláyì tí wọn ló lé jù wàláyì kèfèrí lè fa mamu kanda kèfèrí lè fa bẹ́ẹ̀ni kèfèrí lè fa ẹni tọ wọn wọ òkú báyìí ayilala oníkálukú ọhọ ni ìlú kan ẹni dakọ lu ọhún òfòkọ bó lásìrí lórí àwọn èèyàn burú wọn adélu àwọn ni wọn fẹ́ ń júwe ìlú kan ní àwọn west báyìí náà ni ìmáàmù yẹn òun nìkan náà làfà ó ti wá rí yẹn bíi 25 west islam àwọn kèbèrè lókù wọn wá ní wọn gbọ́dọ̀ kírun ìmáàmù wá ní àwọn gbọ́dọ̀ kírun wò àwọn òkì ẹnìkan ti wá sọ fún wọn kalẹ̀ pé bẹ́ẹ̀ bá kírun ẹ wá ọlọ́pàá àbí sọ́jà sẹ́nu ọ̀nà torí pé ẹ bá ti rùkú kí ní tẹ́ ẹ máa ṣe báyìí wọn náà yẹn ló ń dèwò ẹ̀nà báyìí ti nà yọ ká yọ nà báyìí ìmáàmù òun bá sáré òun bá wá sí lọrin wọ́n bá wá bá wọn àfa kò tí ọwọ́ á dé ọ̀dọ̀ bàbá wa bóńdó ọlọ́mọsà bá kẹ́ bàbá bóńdó ní tẹ́mi fi gbọ́ ọwọ́ dọ̀dọ̀ bàbá wa sàlàyé bàbá wọn ni wọ́n náà yẹn ló ń dè yẹn gbẹ́mọ ọlọ́pàá àfa yìí tún ọlọ́pàá ọlọ́run lọ́lọ́pàá àfa àtàwọn ọ̀láìkà rẹ̀ gba ọlọ́pàá bò ọ̀dà wọ́n bá wọnú lé lọ wọ́n bá mú tákàdáhùn jáde wọ́n ní ó kọ́ ọlọ́run yìí gbà lọ́lẹ̀ hàn bẹ́ẹ̀ bá ti hàn ẹwẹ́ ń tira ẹ wá sí ní ẹsẹ̀ nígbà oúnjẹ báyìí gbogbo ẹni tí ó bá kírun kò fi irú èyí bá a bá lorú ẹ̀kọ́ sábúrú mbẹ́ láti fi lè já alẹ́ kẹlẹ́mọ́tì la ìyàlẹ̀ húlíyà wá kẹlẹ́mọ́tì ṣẹ̀yìtàn ìyàlẹ̀ sọ̀fọ̀lá èyí wọ́n sábúrú mbẹ́ àwa ni kún ó kọ́ lọ́hùn ni ẹ wá rán ní tẹ̀mí máa bí kílẹ̀ pé ẹ wá ṣe báyìí ẹ wọ́ sọ́lé tí nǹkan kan mi ò la gbogbo yẹn máa kírun ẹni wọ́n bá nà ní nǹkan tó bá rán ẹni ò sí Islam mọ́ ẹni kí gbogbo wọlé sọ fún ní gbogbo wọn di kèfèrí padà àbá bá ń sọ fún wa pé tọ irun tá kì í ń jọ jimá tá a kírun o irun tá kì í àmọ́run tó nípa lè mọ́ ẹ sì gbọ́dọ̀ bẹ̀rù àmọ́ fi ń dá yín lójú àfa mi sọ fún mi pé ẹni wọn bá nà ní nǹkan tó bá nà ó kó nu Islam kó di kèfèrí padà nínú àwọn 20 something àwọn 15 péré ni wọ́n tẹ̀lé àfa àwọn yòókù wọn ò wípé àtẹ́tẹ̀ náà bá ti wá kú ṣé wàá ráyè fún wọn di Islam àmọ́ àwọn 15 àwọn gbóyà àwọn gbójú wọn tẹ̀lé àfa àwọn tó wọn wò wọn lókèrè tẹ́nígbà wọn rúkú lọ́tọ́ táwọn kìíní ìdí àfá àtúndé àti gbogbo ẹ̀ tí wọ́n náà wọ́n lè nínú gbà tí wọ́n náà àwọn tó ń kàn bá Allahu Akbar tẹ́nígbà tí wọ́n yẹ pé àwọn sálámà àwọn tí wọ́n láwọn náà èèyàn mẹ́sàn-án wọ́n sì ju nǹkan wọlé fáwọn náà di mùsùlùmí àwọn ọmọ pàgbára tí tójú táwọn lọ báwọn bàbá àwọn ti ṣiṣẹ́ nù nákàlí láǹpẹ́ náà ní ọ̀dá máa òun ni wọ́n yẹ wú àwọn mùsùlùmí àwọn kèfèrí ẹgbẹ̀rún sí Islam kílẹ̀ ń sọ Islam wọ́n wà lé àwọn ọmọ adún wájú àfáà yìí pé gbogbo àjí ara burúkú tí ń bẹ lára tiwọn wọn ni ẹ máa ń sọ máa rí ẹ máa ń sọ ẹfún bá jà gbogbo ibi tí nǹkan bá dàrú ọlọ́wọ́n bẹ́ẹ̀ iná mú bẹ́ẹ̀ náà lọ́wọ́ alibarikola àwọn ẹni ọlọ́wọ́ yọba yín mú lọ́wọ́ yóò mú kálukú wa náà lọ́wọ́ bàbá wa ọlọ́lá wa bàdú lọ́rin kátó ṣe séwù wallahu ya'simuka minan nas wala hawla wala quwwata àfáà wa ni wọn bàbá gbogbo wa ni wọn mọ̀sọ́mbì kan mú ní bàbá ọba lọ́rin wọ́n èé ṣe àṣọ̀bíyà wọ́n èé ṣe tààzùn gbogbo tí ń jà àfáà lọ́rin pátá bàbá wọn ló ní wọn gbogbo olówó lọ́rin pátá bàbá wọn ló ní wọn wọ́n èé ṣe é bẹ̀ lọ́dọ̀ àwọn àfáà bàbá ò ní pátì bàbá ọba lọ́rin ò ní pátì ẹni bá fẹ́ rún pátì má bàbá yóò jì tá Ọlọ́run lára wọn ni ẹni bá fẹ́ rún pátì ìjà àfáà mọ́ bá lọ́rin lọ́rùn yóò jì tá Ọlọ́run lára wọn. tọ́ wa ń sọ ta pé ọba lọ́rin kèké ṣe aláàfáà nìkan àtolówó kọ́dà àtàwọn olóṣèlú bẹ́ẹ̀ yẹn bá rún pátì má bàbá wọn bá lọ́rin lọ́rùn yóò jì tá Ọlọ́run ń gbé pátì báyìí lọ́ba ń ṣe ákáì wọ́n ṣe bẹ́ẹ̀ bàbá yìí ṣe bẹ́ẹ̀ gbogbo ọmọ Ìlọrin tó bá dé yẹn ńlá bàbá lónìí wọn òun lọ́fà tẹ́fì máa rí gbogbo wọn àwọn lè máa bára wọn jà àmọ́ tí wọ́n bá dénú lé ní wọ́n lè jà àwọn àfáà lè máa pé àgbọ́ra wáyé àfigbá àmọ́ tá a bá dénú lé ní àníjà torí bàbá gbogbo wa ni wọ́n wá lé kan lánàá wọ́n tún lé kan lọ́dún ní àná àwa ká lọ́dún yìí ní sẹ́yìn di ọgbọ̀n tí wọ́n dérí kàlífà ìjọ náà sì ní mẹ́wàá làwọn èèyàn bù nígbà mẹ́wàá wọn pé wọ́n tún bí mẹ́wàá mẹ́sì èyí wọn náà tún pé ẹlẹ́ẹ̀kẹta ló pé yìí àwa bẹ Ọlọ́run pẹ̀lú ìjẹ́kan rẹ̀ àtàánú rẹ̀ má gbọ́ ohun àwọn èèyàn Ọlọ́run má gbọ́ ohun àwọn ọ̀tálẹ́lẹ́ ọba lórí wa tèrè Ọlọ́run ní kọ́ máa ṣe bó o ti ń ṣe fún wa lọ yìí ń dùn máa wa tọ́ra sí kó wọn wàláhì Ìlọrin tutù
wàláhì gbogbo nǹkan tutù Ìlọrin tutù gbogbo nǹkan sì dáa gbogbo nǹkan sì dáa àdúrà tí wọ́n sì ń ṣe láàyè ni àdúrà tí wọ́n ń ṣe lé ọba ní àdúrà náà ń gbà àdúrà náà ń gbà àdúrà náà ń gbà gbogbo nǹkan ti le tó Ọlọ́run ò ní tì lọ́rin ó le Ọlọ́run ò ní tì lọ́rin ó le àkíbòsí Ọlọ́run sì fi ìrọ̀rùn fún wa lásìkò wọn ìdágìrì òsì wọ̀lú wà lọ wọ̀lú láti ogun òdìdé wábì kan wájà lọ́rin rí Ìlọrin náà sì kógun lè ja ẹnìkan látijọ́ tí bàbá náà ti wá jẹ ọ̀wá lè gbọ́ pé Ìlọrin àti ìlú kan jà àbí ìlú kan kó ìjà kan wá lọ́rin kò sí kọ́dà nínú àsìkò wọn yìí náà gbogbo ń bọ̀ lọ́wọ́ ń bọ̀ yín àyè gbogbo ẹ̀ tó lọlẹ̀ eléyìí pé wa ó sì dùn mọ́ wa Ọlọ́run jẹ́ bàbá náà lẹ́mìí gbogbo sí ó tún yọ̀ǹda ẹ̀mí fún wa sí kọ́ bàrà bí àjọba lára wọn ọlọ́run àwọn ẹni Ọlọ́run má dà lọ ní irú máa wọn lọ́wọ́ o tó jọ máa dá fún wa sí àmín rẹ̀ mẹ́ta àmín àmín assalatu wassalamu alayka ya rasulallah assalatu wassalamu alayka ya nabiyallah الصلاة والسلام عليك يا أكرم خلق الله ألف ألف صلاة وسلام أبدا دائما عليك وعلى أصحابك أجمعين سبحان من لم يعلم قدره غيره ولا يبلغ الواصفون صفته سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين